A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Àgbáríjọ ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ti fara kí lórí bí ìjọba àpapọ̀ ṣe yọ̀ǹda 100 bílíọ̀nù náírà fún ìpínlẹ̀ gẹ́gẹ́ bí ohun amáyédẹrùn láti bu òróró ìtura sí ìṣòro tí àyọkúrò ìrànwọ́ epo dá sílẹ̀. Àjọ òṣìṣẹ́ Nigeria Labour Congress àti àjọ olókoòwò Trade Union Congress dúró lórí wípé àwọn gómìnà wọ̀nyí kò ṣeé gbọ́kànlé nítorí àwọn olóṣèlú ni yóò jẹ ọ̀pọ̀lọpọ̀ àǹfààní bílíọ̀nù 5 náírà tí wọ́n pín fún ìpínlẹ̀ kọ̀ọ̀kan. Lánàá Ọjọ́bọ̀ ni ìjọba àpapọ̀ kéde bílíọ̀nù 5 náírà fún ìpínlẹ̀ kọ̀ọ̀kan àti 100 ọkọ̀ ìrẹsì gẹ́gẹ́ bí ọ̀nà láti mú àdínkù bá ìrora àyọkúrò ìrànwọ́ epo. Òfin àyọkúrò yìí ni ó ti mú àlékún bá owó jálá epo ní èyí tí ó mú ọjà túbọ̀ gbówó lórí sí i, tí ó wá sọ ọ̀pọ̀lọpọ̀ ọmọ orílẹ̀-èdè di akúṣẹ̀ẹ́. Bákan náà ni ìgbésẹ̀ yìí fa ìfẹ̀hónúhàn káàkiri orílẹ̀-èdè láti ọ̀dọ̀ àgbáríjọ àwọn òṣìṣẹ́ tí wọ́n dúró lórí wípé kí ìjọba tú ibi ìfọpo ṣe. Ṣùgbọ́n ṣíṣe ìkéde lẹ́yìn ìpàdé ìgbìmọ̀ tí igbákejì ààrẹ Kashim Shettima darí ní ìlú Àbújá, gómìnà ìpínlẹ̀ Borno Babagana Zulum ṣe àfihàn wípé bílíọ̀nù 5 náírà yìí wà fún ìjọba ìpínlẹ̀ láti fi ra 100 báàgì ìrẹsì 100,000 bags of rice, 40,000 báàgì àgbàdo àti ajílẹ̀ láti fi mú ìrọ̀rùn bá ọ̀wọ́ngógó oúnjẹ lórílẹ̀-èdè. Ó fi kún un wípé láti lè tètè gbégi dínà ọ̀wọ́ngógó oúnjẹ ni ìjọba àpapọ̀ ṣe yọ̀ǹda ọkọ̀ ìrẹsì 5 fún ìpínlẹ̀ kọ̀ọ̀kan lórílẹ̀-èdè. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ọwọ́ ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Abia ti tó pásítọ̀ Timothy Otu lórí ikú arábìnrin Happiness Echieze ẹni ọdún 43. Otu láti ìjọ Agape Evangelical Ministry tí ó wà ní Obikabia ní ìjọba ìbílẹ̀ Obingwa ni ó ń ran ọlọ́pàá lọ́wọ́ lórí ìwádìí láti lè mọ irú ikú tí ó pa arábìnrin náà ní yàrá ilé ìtura. Agbẹnusọ ọlọ́pàá ìpínlẹ̀ Maureen Chinaka sọ eléyìí nínú àtẹ̀jáde tí ó tó akọ̀ròyìn lọ́wọ́ ní àná Ọjọ́bọ̀. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀, ó ní pásítọ̀ àti arábìnrin yìí gba yàrá ní ilé ìtura tí ó wà ní abúlé Ovom ní ọjọ́ 12 oṣù kẹjọ ọdún yìí ní déédéé aago 9:07 alẹ́. Lóru ọ̀gànjọ́ ni wọ́n rí òkú arábìnrin yìí ní ìhòòhò láì mọ ìrìnsí pásítọ̀. Lẹ́yìn èyí ni ọwọ́ tó pásítọ̀ tí wọ́n sì fi ẹjọ́ náà ránṣẹ́ sí ẹ̀ka ìwádìí ìwà ọ̀daràn fún ìwádìí tó lọ́rìn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Àgbáríjọ àwọn ilẹ̀ Áfíríkà The Economic Community of West African States (ECOWAS) sọ lánàá ní ìlú Accra, orílẹ̀-èdè Ghana wípé àwọn kò ní bẹ́sùbẹ̀gbà láti kógun ja ilẹ̀ olómìnira Niger bí wọ́n bá kọ̀ láti dá ìjọba tiwantiwa padà lẹ́yìn gbogbo akitiyan. Èyí wáyé látàrí bí ìjọba orílẹ̀-èdè Jámánì ṣe sọ wípé àwọn faramọ́ ìjẹniníyà sanction tí wọ́n ṣe lórí àwọn ológun ilẹ̀ Niger láti ọ̀dọ̀ European Union. Bí a kò bá gbàgbé wípé àwọn olórí orílẹ̀-èdè ECOWAS níbi ìpàdé wọn ẹlẹ́ẹ̀kejì ní ọ̀sẹ̀ tí ó kọjá ní ìlú Àbújá ni wọ́n fẹnukò láti lo ìdúró ológun bí àwọn adìtẹ̀gbàjọba ilẹ̀ Niger bá kọ̀ láti dá agbára padà fún ààrẹ Mohamed Bazoum tí wọ́n fi sí àhámọ́. Ìlérí yìí wáyé bí àwọn agbèfọ́ba ṣe ní ìpàdé ní Accra láti tú èrò wọn pa fún ìgbésẹ̀ tí ó kàn lórí ilẹ̀ Niger. Wọ́n ní pẹ̀lú gbogbo agbára ni àwọn yóò fi dá ìjọba tiwantiwa padà sí ilẹ̀ Niger. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Láàárín ọdún 9, àwọn alámòójútó iléèwé gíga ifásitì Calabar ti júwe ilé fún akàwé-gboyè Cyril Ndifom lẹ́ẹ̀mejì lórí ẹ̀sùn ìṣekúṣe pẹ̀lú àwọn akẹ́kọ̀ọ́bìnrin. Nínú lẹ́tà ọjọ́ 17 oṣù kẹjọ tí ọ̀gá àgbà Registrar Gabriel Egbe bu ọwọ́ lù ni wọ́n ti ní kí Ndifom lọ rọ́ọ̀kú nílé nítorí ó rú òfin ilé-ìwé gíga. Ní ọdún 2015,
wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú Indifon, wọ́n fi sí àhámọ́ kí wọ́n tó ní kí ó lọ rọ́ọ̀kú nílé lórí ẹ̀sùn kan náà. Ọjọ́ mélòó sẹ́yìn ni àwọn akẹ́kọ̀ọ́bìnrin ìmọ̀ òfin gbé pátákó ṣe ìfẹ̀hónúhàn tí wọ́n sì ń pè fún àyọkúrò lẹ́nu iṣẹ́ fún Indifon. Oríṣiríṣi àkọlé ni ó wà lára pátákó yìí. Lára wọn ni, ẹ jẹ́ n kà á ní Gẹ̀ẹ́sì. Indifon must go. We are tired of sucking this for marks. Law girls are no bonanza. Indifon must stop grabbing our bum àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ inú lẹ́tà yìí, ìgbésẹ̀ yìí wáyé lẹ́yìn ìdáhùn tí Indifon fi fèsì sí ẹ̀sùn tí àwọn alámòójútó fi kàn án. Wọ́n ní ọ̀gá àgbà kò nífẹ̀ẹ́ sí èsì Indifon lórí ẹ̀sùn náà. Ìdí nìyí tí ó fi pa á láṣẹ kí wọ́n fún un ní ìsinmi àpàpàǹdodo. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Kò dín ní mẹ́rìndínlógójì òkú àwọn ológun tí wọ́n ṣàwárí nínú igbó lẹ́yìn ìdènàdè àwọn ológun ní ìpínlẹ̀ Niger. Adarí ètò ìròyìn fún iléeṣẹ́ ológun, Ọ̀gágun Edward Buba, ló sọ eléyìí ní ìlú Àbújá nígbà tí ó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ lánàá. Ó ní nínú ọkọ̀ òfurufú ológun tí ó já lulẹ̀ ni a ti rí 25 òkú àwọn ológun tí wọ́n pa síwájú àkókò náà. 7 nínú àwọn ológun tí wọ́n farapa, awakọ̀ 2 pẹ̀lú àwọn 2 mìíràn. Ó ní ikọ̀ àwọn ológun dènà ní ìjọba ìbílẹ̀ Shiroro, ìpínlẹ̀ Niger. Ìdènà yìí yọrí sí ìfìjàpẹ́ẹ́ta tí ó já sí ikú ọ̀gágun 3 àti ológun 22 nígbà tí àwọn 7 farapa. Èyí ló mú wọn gbé ọkọ̀ òfurufú ológun láti lọ kó òkú àwọn wọ̀nyí. Lójúnà sí Kaduna ni ọkọ̀ ológun ti já lulẹ̀ tí àti òkú àti alààyè inú ọkọ̀ náà sì ṣòfò ẹ̀mí. Síwájú àkókò yìí ni Buba sọ wípé iléeṣẹ́ ológun gba agbára lọ́wọ́ àwọn apanijayé terrorist 28. Wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú àwọn 52, agbébọn 6, ajínigbé 3, àwọn alábàáṣiṣẹ́pọ̀ wọn 6 àti ajépowa 7. Bákan náà ni wọ́n dóòlà àwọn 82 tí ó wà nínú ìgbèkùn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Obìnrin àkọ́kọ́ Olúrẹ̀mí Tinubu ti fi owó tí iye rẹ̀ tó $10,000 ta ọ̀kọ̀ọ̀kan àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù ilẹ̀ Nàìjíríà lóbìnrin Super Falcons lọ́rẹ fún ìkópa wọn nínú ìdíje ife àgbáyé 2023 FIFA Women's World Cup. Super Falcons ni wọ́n gbìyànjú dórí ìpele 16 ìdíje náà kí wọ́n tó pàdánù nínú goliwòmí pẹ̀lú orílẹ̀-èdè England. Olúrẹ̀mí Tinubu gba àlejò àwọn agbábọ́ọ̀lù wọ̀nyí ní ìlú Àbújá láàrin ọ̀sẹ̀ yìí níbi tí ó ti yìn wọ́n fún ẹ̀mí ìṣọ̀kan àti agbára wọn. Nínú ọ̀rọ̀ rẹ̀, Osinachi Ohale kí Tinubu fún ẹ̀mí ìmoore rẹ̀. Ó ní láti ọ̀pọ̀lọpọ̀ ọdún tí àwọn ti ń pegedé nínú ìdíje Women's African Cup of Nations WAFCON, òun kò rántí irúfẹ́ iyì ẹ̀bùn bí irú eléyìí rí. Ó ní àwọn dúpẹ́ lọ́wọ́ ìjọba àpapọ̀ fún àtìlẹ́yìn àti ìgbaniníyànjú. Bákan náà ni wọ́n dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ orílẹ̀-èdè fún àtìlẹ́yìn wọn nígbà ìdíje. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Àlékún bá owó náírà tako owó dọ́là ní ọjà pàṣípààrọ̀ láàrin ọ̀sẹ̀ kan pẹ̀lú 20 náírà sí dọ́là, 820 naira per dollar ní ìpínlẹ̀ Èkó àti Àbújá nírọ̀lẹ́ àná. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé àwọn olókoòwò pàṣípààrọ̀ ní àwọn ọjà ńlá ń sáré tètè láti dá dọ́là wọn sílẹ̀ lánàá pẹ̀lú ìbẹ̀rù wípé ó ṣeéṣe kí ó túbọ̀ wálẹ̀ sí i. Oníṣòwò kan yọnu sọ fún akọ̀ròyìn wípé òun wá gbogbo ọ̀nà láti dá owó ọwọ́ òun kalẹ̀ nítorí ó ṣeéṣe kí náírà wọ 700 náírà sí dọ́là, 700 naira per dollar lópin ọ̀sẹ̀ yìí nítorí ó ṣì wà ní ìlànà tí ó bẹ̀rẹ̀ láti ọ̀sẹ̀ yìí. Oníṣòwò mìíràn sọ wípé òun ṣì ní ọ̀pọ̀lọpọ̀ owó tí òun rà ní 720 náírà sí dọ́là, 920 naira per dollar ní ọ̀sẹ̀ tí ó kọjá. Ó ní lọ́wọ́lọ́wọ́ báyìí kò ní ìdíyelé, wọ́n ń tà á ní oye tí wọ́n bá rí ni nítorí ẹnikẹ́ni kò mọ ilẹ̀ tó máa mọ́la. Ewé tètè sì ni owó ilẹ̀ òkèèrè fi ń já wálẹ̀ lòdì sí náírà.
ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn àsìkò yìí kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tun. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí Kókó Inú Ìwé Ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.